wọ́n tún ti lé wọn dànù bí ajá o. ọmọ Yorùbá a ò rí yọrí o Ọlọ́run wa ṣùgbọ́n à ń fi ìrẹ́ Yorùbá a kò rí nǹkan kan ṣe information kan kàn mí lára báyìí kí lè ní information kábíyèsí rédíò ó fọlọ́run bẹ̀rù gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́sí tó ń ṣe wípé olóyè Sunday Igboho ìyàwó akórílẹ̀ representative bàbá Akíntóyè ìyàwó representative any other representative outside that is not have no business with us. Kí ló fàwọ̀ yìí? Ẹ lè believe pé nítorí rálì kẹrí tá a ṣe ní Bàràpá níbi àbíjẹyà àbíjàrùn tí gbogbo Yorùbá fúyáyá tí wọ́n fúyáyà àwọn Fúlàní wọ́n sáré lọ tó pàdé. ọmọ Yorùbá ẹ̀jẹ̀ ajára wa o kábíyèsí ohun táwọn bàbá wa mú mọ́ra láti gbọ́ ìdílé ohun tó mú mọ́ra rèé. Ìgbà yìí bàbá wa tètè lọ. Ẹ bá mi ṣí ẹ̀ fídíò. Ẹ bẹ̀rẹ̀ sí ní táàgì international community. Ẹ bẹ̀rẹ̀ sí ní táàgì United Nations. Ọlọ́run ẹ̀dá àwọn kan mi pé fídíò tí mo ṣe yìí ó níbi tó ń lọ. Ó níbì kan táwọn bàbá wa ti fẹ́ lò. So fún ìdí èyí ẹ máa bá wa kọ́mẹ́ǹtì sí comment section heavily. Ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ wípé ohun táwọn bàbá wa fẹ́ wá sọ fún wọn yìí òun lòtítọ́ o. Èyí tí wọ́n ti wá sọ fún yìí táwọn kan ti wá sọ tẹ́lẹ̀ irọ́ nìyẹn o. Kí lọ̀rọ̀ náà? Now àwọn Fúlàní wọ́n lọ ṣe AI wọ́n lọ ṣe ohun níbi tí ẹnìkan ti ń sọ pé àwa máa fẹ́ tọ̀ wọ́n ni wọ́n gbé security yẹn fún wa ìjọba ti gbé fún wa kílíkan àwọn kan lọ ṣe ọ́díò yẹn wọ́n fẹ́ fi kó bá wa tá à ṣe Yorùbá nìṣọ́ ṣe mọ̀ kí bàbá wọlé Sunday Igboho wọn béèrè kankan tó kọjá security wọ́n ní tí wọ́n bá dẹ̀bẹ̀ fún àwọn ṣe lórí security wọ́n lé ìjọba lè gbé ẹnìkan lẹ̀ káwọn tẹ̀lé ó tẹ́ àwọn lọ́rùn àti pé àwọn bàbá wa lọ́balọ́ba nílẹ̀ Yorùbá gbogbo wọn ni wọ́n ti declare support fún olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá àwọn ọmọ àlè kan wọ́n wá lọ gbowó lọ́wọ́ Fúlàní lásánlásán wọ́n lọ gbowó lọ́wọ́ wọn láti work against Chief Sunday Igboho láti rí dájú wípé wọn ò ní gbé security yẹn fún wọn láti rí dájú pé wọn ò ní rí òmìnira gbà láti rí dájú wípé olóyè Sunday Igboho ní tó ẹni tó wọ Nàìjíríà mọ́ kábíyèsí Elédùmarè ẹ̀yà bíi ọmọ ayé wọ́n ti competition oríṣiríṣi against Chief Sunday Igboho lórí security tá à ń béèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀ tí gbọ́ lẹ́nu wíẹ̀ èmi sọ fún yín torí pé bó ṣe rí nìyẹn inú mi á dẹ̀ lè dùn táwa ọmọ Yorùbá tá bá lè rọ̀gbà yí bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà ó bàbá mi ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tábà rere ká ní àárín ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀ wá ni òbẹ́ fún làbàtà ó yọ bẹ́ẹ̀ tí omi ló mu yó ni ṣé omi ló mu yó ni ìwọ ló ní. náà nígbà táwọn kan ti wá rí nísìnyí wípé Yorùbá Nation Movement ti di nǹkan tó di àtẹ́wọ́gbà fún gbogbo ọba ilẹ̀ Yorùbá àwọn ọmọ àlè olórí burúkú kan torí pé wọ́n gbé fún wọn torí pé kò déwájú wọn torí pé wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n wá lọ petition bàbá wa olóyè Sunday Igboho fún wọn gbọ́dọ̀ gbé fún wọn èèyàn burúkú ni wọ́n apààyàn ni wọ́n ń dà lóru wọ́n ṣe kìnìún kan wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ oríṣiríṣi. now fídíò tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá wa dáhùn sí comment section ṣé lóòótọ́ lolóyè jẹ́yàn burúkú ṣé lóòótọ́ lolóyè jẹ́ ajínigbé ṣé lóòótọ́ ni olóyè Sunday Igboho jẹ́ apààyàn ṣé lóòótọ́ ni olóyè Sunday Igboho ń da ìlú from a reliable source
gbogbo ilẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tí Akóapá bá sọ òde ọ̀run ló ti wá, níbi tí a dẹ̀ wà pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho délé ní àti bàbá Professor Banji Akintoye, níbi tá a wà pẹ̀lú wọn délé ní nǹkan ò ní ṣẹlẹ̀ ká má bú òfò. Mo lè fẹ́ kẹ́ mọ̀ wípé fídíò tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, I'm doing it on behalf of all the Yoruba youth across the globe. Mo kí ẹni tó jẹ́ olóyè àwa ọ̀dọ́, bàbá mi Prophet Olúgunlúwa, mo kí bàbá mi Comrade Máyọ̀wá aka Omeyo, gbogbo yín ni mo kí. Mo kí bàbá mi Àkànbí Agbóyàjú tó jẹ́ president Yorùbá World Media. Mo kí ìyá wa Àṣàtìṣe Àṣàkẹ́ TV show tó jẹ́ vice president wa. Mo kí bàbá mi Kìlàkókò tó jẹ́ general leader fún gbogbo àwọn jagunjagun, mo kí everybody. Mo kí bàbá Gani Alágbàlà, mo kí àwa Kentos, ìyá mi ajagun Takuti Jésù, kí ẹ kú iṣẹ́ ọpọlọ wa níjọba. Now wọ́n ti bẹ̀rẹ̀ sí ní competition mọ́ wa láì ṣe kankan. Ìjọba tó ń fọ́ wọn lórí jù nígbà táwọn tó fún mi ní information tí wọ́n fìdí mi, wọ́n ní ọba kan ní Ìbàràpá nígbà tá a lọ ṣe àwọn rally tá à ń gbé káàkiri, ọba kan àwọn ìkànnà àwọn palace tá visit, bàbá yẹn ní láti sọ fún wa wípé nítorí pé àwọn Fúlàní ń gbọ́ pé olóyè Sunday Igboho ń bọ̀, ó kànlá tó ń bọ̀ ní gbogbo Fúlàní ti fìlú lẹ̀. Wọ́n wá lọ competition pé ẹ̀ fáwọn tó fìlú lẹ̀ yẹn o, ẹ̀rù olóyè Sunday Igboho ló ń bá wọn torí wọ́n fẹ́ wá ṣe jàǹbá fáwọn ní kílé kan. Ṣùgbọ́n ọba yẹn jẹ́ kó yí gbogbo ayé pé irọ́ ni o, àwọn Fúlàní sá lọ nítorí iṣẹ́ ibi, pé àwọn làwọn jẹ́ ọba ìlú yìí. Ohun tó bá dé wù kẹ́nikẹ́ni sọ, irọ́ ni. Àwọn Fúlàní tó sá lọ, wọ́n sá lọ torí pé oníṣẹ́ ibi ni wọ́n. Kábíyèsí yẹn sọ débi wípé àwọn Fúlàní wọ́n á fi màálù jẹ oko tó wọ́ ti bí i 50 million, wọ́n á máa fẹ́ ni tó ní oko ní bí i 20,000 10,000. Ẹ wo wickedness yẹn, látara wípé wọ́n fẹ́ káwọn ọmọ Yorùbá jà, wọ́n á lè tàdúrà àtẹ́wọ́ ìbọn yìí ṣe fáwọn ọmọ Ìgbò tí wọ́n rí ṣe fáwa. Ká fásitì ìdúpẹ́ lọ bàbá olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho Òòṣà àti bàbá Professor Banji Akintoye. Wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà. Ẹ̀mí mo sọ bẹ́ẹ̀ fún yín. Ọmọ Yorùbá, ẹgbọ́n ṣé lóòótọ́ ni security ni regional or state security, ṣé lóòótọ́ ni wípé àǹfààní tó wà ń bẹ kò tó nǹkan burúkú tó wà ń bẹ? Lára àwọn blogger kan tó sanwó fún tó ṣẹnu mọ́yànmọ́yàn, a gbọ́dọ̀ ní state police, a need vigilante Nàìjíríà, a need so safe corps, a need everything. Fúlàní ló bẹ́ẹ̀ níbo ìjà mọ́, àlàáfíà ti wà. Ẹgbẹ́ èèyàn wa kí lè rí sọ sọ́rọ̀ yìí. Èmi wá fẹ́ kọ́kọ́ dá gan A lóhùn. Ẹnìkan tó pè ní bí a gan A or something tó sọ̀rọ̀ lórí YouTube tó gbé ọmọbìnrin kan wá tó já sí wòwò. Odidi kọ́pà wọ́n já sí wòwò. Wọ́n ní yahoo girl ni. Ọkùnrin tọ́jọ́ ń lọ yahoo boy nìyẹn. Wọ́n dẹ̀ ti fa ID card hàn wọ́n wípé National Youth Service Corps làwọn, NYSC member làwọn. Wọ́n náà ẹni yóò gbọ́ o, àlùpàfẹ́ kú. Now fún ẹ̀yin tí ẹ ò bá mọ̀, Fúlàní òun lẹni tó ẹ̀dì vigilante ní Àbújá. Ẹ lọ bèrè, ẹni mi ló sọ bẹ́ẹ̀. So vigilante will always protect the interest of the Fulanis, the interest of one Nigeria. Vigilante cannot be at our advantage because vigilante tẹ̀ ń rí yẹn, ẹni tó ẹ̀dì wọn pátápátá l'Àbújá, Fúlàní ni ahun àtàwọn other securities tí wọ́n ti wà ní federal level, Fúlàní ló fi ṣe olórí wọn. Ohun tó as a matter of fact, General Toku jáde ní mẹ́ta tí wọ́n sọ̀rọ̀ tó jẹ́ former General Toku tó jẹ́ commander Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ state tẹ́lẹ̀. Gbogbo ara gbọ́ nǹkan tí wọ́n sọ. Bàbá wa General Toku wọ́n sọ̀rọ̀, wọ́n ní gbogbo àwọn local security táwọn wò yẹn wọn ò lè dáṣẹ́ kankan ṣe tí ọlọ́pàá ò bá sí ńbẹ̀.
tí DP ò bá pàṣẹ kọ́ yìnbọn mọ́ wọn lè yìnbọn eré kí lajá wa ń bẹ́kùn sí a sì wá ń tọra wa sí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá olóyè Sunday Igboho wọ́n ti dá Ìfẹ́lódùn sílẹ̀ tó jẹ́ security ilẹ̀ Yorùbá tó wà dependable tó wà reliable tí wọ́n lè fọkàn tọ́ tó wà honest torí pé Ìfẹ́lódùn ní níkàwé lọ register online o máa wá nu oko o máa wá train wàá di confam security débi pé ẹni tó jẹ́ sójà army gan a máa bẹ́lẹ̀gbẹ́ ẹ̀ ni with intelligence with technology and spirituality yẹn ló bá pọ̀ jù mẹ́ ẹni tó bá jẹ́ mọ̀fẹ́ lódún wọn ní ìbò fún kó wọlé wọn ní sápó wọlé wọn ní tàbá fún kó wọlé gbogbo àwọn kan bẹ́ẹ̀ làwọn bàbá wa máa ṣètò ẹ̀ làwọn bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lọ́ máa ṣètò ẹ̀ fáwọn ọmọ Yorùbá débi pé Ìfẹ́lódùn máa lágbára ju gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ ju gbogbo security group because àwa ò fi ti ìwé ṣe a ò fi ti civilization ṣe wàá búra ni ìdí Ògún ìdí Èṣù ìdí Igbá ìdí wàá fi gbogbo ẹ̀ búra pé o ò ṣe o ìjọ tó bá rò ó ì tí ì ṣe o ìjọ tó bá rò kílẹ̀ lanu tó gbé ẹ̀mí a lot of things like that. Àwọn Fúlàní olórí burúkú yìí wọ́n ti mọ̀ wípé tí state security bá wà tó fi bàbá wa olóyè Sunday Igboho tàbí ọmọ Yorùbá kan tó lòdì àríkọjú tó fi jẹ olórí ẹ̀ wọ́n mọ̀ pé nígbà káwọn ṣe kankan lẹ Yorùbá mọ́ wọ́n mọ̀ pé wọ́n á ní pé Fúlàní jẹ pé Fúlàní ń fi ẹran jẹ oko á di àfìsẹ́yìn tẹ́gùn fiṣọ pé wọ́n wá ń jí wa gbé nínú ìlú tó fi make billions of naira ìyẹn máa stop lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn illegality wọn tí wọ́n ń ṣe ó máa stop wọn ò lè fẹ́ jẹ́ kó stop. Gold, marble, lithium gbogbo àwọn natural resources californium gold silver ice gbogbo ẹ̀ ló wà ní Yorùbá lọ́pọ̀ yanturu tọ́lọ́run fi kẹ́ wa. Àwọn Fúlàní àwọn ló ń wà àwọn ló ń pín owó àwa Yorùbá ta ní alájúlẹ̀ alájúlẹ̀ ìdájọ́ ìyá mi ló pa mi ò pọ̀ bá kọ́kọ́ wà ní Yorùbá gan tó ní oil well tí wọ́n tó márùn-ún àbí mẹ́fà gbogbo àwọn emir ilẹ̀ Haúsá gbogbo wọn ni wọ́n fún ní oil well tí Sultan of Sokoto jẹ́ olóyè àtìkọ́nu wọn nígbà tá a gọ́gù Sultan of Sokoto I think it's about 27 oil well inú ẹ̀ wò tó dẹ̀ pé tí ìran kan bá ní oil well ìran yẹn ìyà ò lè jẹun mọ́tò máa fi kú nínú tó lọ ń fún wa àwọn Fúlàní wá gbà mọ́ wa lọ́wọ́ bó lọ́ ti ṣe irú ẹ̀ bó lọ́ ti ṣe irú ẹ̀ ìdí ní ìta ìgbọ́dọ̀ ní security wa àwa la fẹ́ protect wa fún ara wa àfẹ́jẹ́ kàgbèjì wa àwa ò dẹ̀ ní kọ̀ọ̀kan l'Àbújá no we are going to be independent each state are control security wọn kò ní sí pé kà fẹ́ ṣe nǹkan àṣẹ lọ máa gbà ṣe l'Àbújá àmú ẹni tó jáfẹ̀mí ṣòfò wọn á ṣẹ̀ṣẹ̀ máa ní ẹ̀ka síbẹ̀ àwa ò fẹ́rú ẹ̀ nílẹ̀ Yorùbá a fẹ́ jà fúnra wa àwa nìkan la lè jàjà òdodo fún ara wa. Kí ni àjẹ́ndà àwọn olórí burúkú Fúlàní tí wọ́n fi sọ wípé local security ò gbọdọ̀ lo automated ammunition pé wọ́n nílè lo AK-47 kò nílè lo Mark 4 kò nílè lo AK-49 wọ́n nílè lo revolver wọ́n nílè lo ẹ̀mọ̀ àwọn locally made nìkan lọ́pọ̀ lé wọn lọ́wọ́ pump action gan mo fẹ́ lè sọ pé agídí ni wọ́n fi ní àwọn kọ̀ọ̀kan nínú Àgbẹ̀kọ̀yà tí wọ́n tà fi ń lò àwọn Fúlàní wà lógbó wọ́n pé AK-47 dání wọ́n kó machine gun dání wọ́n gbé RPG dání wọ́n gbé G3 dání oríṣiríṣi àwọn ọ̀bọ̀n tó yẹ tó bá báyàn á fàyàn ya pẹ́rẹpẹ̀rẹ ni wọ́n gbélé wọn lọ́wọ́ wọ́n wá ní káwọn bàbá tiwa kọ́ máa gbé ṣàkàbùlà kọ́ lọ́ máa fi kojú wọn. Dóò bó ti jẹ́ pé ilẹ̀ Yorùbá believe nínú pé ìbọn àbí ẹni tì náà àwọn nǹkan tó lọ́n fún wa nílẹ̀ Yorùbá tó jẹ́ agbára mi ìfẹ́ mú nǹkan tó gbé dágbé fẹ́ gbé wọ ilẹ̀ Yorùbá
bó bá ṣe ń wọlé Yorùbá báyìí ni ò ní jẹ́ ìkọ̀kan mọ́ ní gbogbo nǹkan ẹ máa dóni a lot of things. Ẹ wò ó ẹ kà sáyé dẹ̀ka ìpolówó ọjà. Aula bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Aula bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Aula Aba Bitter Tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ń kọ́ Aula Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Aula Bitter Tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Aula Bitter Tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà ènìyàn wa Aula Bitter Tea nìyẹn tó bá fẹ́ pè wọ́n ẹ pè wọ́n ìwọ tó tí kò mọ̀ pé ìwà ṣe ẹni àṣà ẹ pè wọ́n náà kó tó di pé a bọ́ sí ìpele kejì. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ. Aula bàbá Máyégún nìyẹn ẹ ti gbọ́ yá wọn pa kókó tó sọ ẹgbẹ́ eré nìyẹn wọn tó bá fẹ́ gbàwé ìgbélú o lórí ọkọ o fẹ́ ṣògùn tajà o fẹ́ ṣe ajé o fẹ́ gbàwé ìgbélú o lórí ọkọ any type of spirituality wọ́n ń ṣe and they supply all over the world so that's that about that ẹ kà sẹ́kọ̀ọ́ sí ìpele kẹta ìtúwájẹ́ bàbá ń bá rí níbẹ̀ ní sí ni wípé olórí burúkú Gúnmi ó ti ń pariwo káàkiri báyìí ó ní Tinubu fẹ́ pa gbogbo àwọn muslim leader tó wà ní ilẹ̀ Yorùbá a ò ní muslim leader kankan ní north gbogbo muslim leader tó wà ń bẹ̀ tó jẹ́ Fúlàní they are all terrorists yes tí ò bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ òun ni máa pa wá kọ́ máa wò wọ́n ó ṣe òpin kankan náà ni wọ́n nà ó dẹ̀ mélòó tí sọ́tànù Sátánì Sókótó yìí ó dẹ̀ mélòó tó kọ̀ndẹ́mù kan táwọn Fúlàní gbẹ̀ ṣe ó dẹ̀ mélòó tó mú wọn báyìí tó ní kọ́ lọ tì wọ́n mẹ́wọ̀n kàkà bẹ́ẹ̀ ó tún gbà wọ́n lẹ́ẹ̀ni tẹ́ bá gbàgbé mi ò gbàgbé Sultan kan náà yìí òun ló jẹ́ káwọn Boko Haram kọ́ lágbára báyìí àti ọ̀la tẹ̀ ọ́ because nígbà táwọn pípín yẹn kọ́ bẹ̀rẹ̀ kínní yẹn tí wọ́n ti lágbára dáadáa tí Nigerian army fẹ́ káàkiri wọn dáhùn Sultan of Sokoto kan náà ló ń gba wájú ló ń gbé inú ìjẹ́kọ́ iṣẹ́ nísìnyí báyìí sí what has happened ẹ wo ilẹ̀ ẹwọ́ ẹnu ọkọ́ tí àwọn Nigerian army tó bá lọ fíìsì àwọn Fúlàní lè ti pa bí i 200 nínú wọn tó bá wá jàjà rí àwọn díẹ̀ mú lára wọn wá ní wọ́n fún wọn ní amnesty repented Boko Haram débi pé wọ́n ń pe máa kan ní army ní general Ilyas àbí ọ̀pọ̀lọpọ̀ ní bọ́bọ́ x máa ń porúkọ ẹ̀ ó ní ẹni tó mú as Boko Haram ó lẹ́tọ̀ọ́ láti jẹ president Nàìjíríà ó lẹ́tọ̀ọ́ láti jẹ governor ó lẹ́tọ̀ọ́ ẹni tó yẹ pé àdàlú náà fẹ̀mí ṣòfò ẹ kó uniform sí wọn lọ́rùn ẹ fi wọ́n sí kò tó dáa nínú ló ń bí wọn ṣùgbọ́n lóye Sunday Igboho wà ń ta wọn ò yí kankan ṣe fún wọn ẹ wò ó àní ìjù báyìí lọ ẹ má gbàgbé masbili di mọ́tò
ìyá mọ́tò ń jẹ mí gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè mí tó ń console mi lórí nǹkan tó ṣẹlẹ̀ níbi tá a lọ, tí mò ń bẹ̀ àwọn èèyàn tí mò ń tọrọ mọ́tò wọ̀ káàkiri. Ṣèbí tó bá yẹ kówó wà, èmi náà lè ṣáta mọ́tò tàbí kébì náà gbé mọ́tò mi wá bẹ̀. Kò tí pọ̀ jù. Àìmọye àwọn mídíà tí wọ́n tó mi tí wọ́n lo mọ́tò, tó ń lo mọ́tò gidi tí wọ́n ti kọ́lé tí wọ́n ti ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n èmi ọmọ Imazi TV, gbogbo ohun tèmi ṣe mi ṣe nítorí owó. Mo ń ṣe nítorí ọjọ́ iwájú mi, àtọjọ́ alẹ́ mi, àtọjọ́ iwájú àwọn ọmọ táì tí bí. Ẹ ṣàánú Imazi TV. Mo nídìí ọlọ́gbọ́n ọmọ Ìbàdàn ní àsìkò táwa yìí. Mo nídìí mọ́tò, ìtìjú yẹn ti ń pọ̀ jù, ẹ jọ̀ọ́. Mi fẹ́ wá tọrọ mọ́tò wọ̀ mọ́. Ẹ ṣàánú mi, kẹ́ ò bá yí mi ká. Mo nídìí mọ́tò tó bá ṣáà ti jẹ́ 6 plug V6. Kódà kò bá jẹ́ pẹ́ńsù kó làbí ká mú pẹ́ńsù lẹ fún mi, màá gbà bẹ́ẹ̀. Kó ṣáà jẹ́ mọ́tò ní V6. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ support mi. Ẹ lè má fún mi lówó, ẹ lè rà kẹ́ fi ránṣẹ́ sí mi. Màá gbà, inú mi á dùn. Kí wá wò mí níran, ẹ support mi. Kí ni iṣẹ́ la fẹ́ lọ́jọ́ táyà ní fún àkọ́kọ́ táwọn tó ní àwa gbowó tá tẹ̀lé tó wá padà fi ọ̀tá mi ṣe ẹlẹ́yà báyìí. Mo ti ké darí láàárọ̀ yìí. Ọmọ Ọlọ́run á ṣe ìyanu. Gbogbo àgbọ̀ kò ní gbọ́dọ̀ rẹ̀. Fẹ́ẹ́ tí wọ́n bá bùkún fún account number mi 021 41 68704 021 41 68704 GTB Williams Olúwatósìn Emmanuel. Fẹ́ẹ́ tí wọ́n bá ṣẹlẹ̀ receipt sí mi àbí fẹ́ bá mi sọ 1 or 2 things, ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Odò àgbà kò ní gbọ́dọ̀ rẹ̀. Ó dàbọ̀.